sókè lórí fídíò Naira Marley tó gba orí ayélujára kan nípa ikú ọmọ rẹ̀. Gbajúgbajà olórin tàkasúfèé ní Azeez Fashola tí ọ̀pọ̀ mọ̀ sí Naira Marley ti ṣàlàyé pé àpò àsùnwọ̀n owó ní báńkì tó jẹ́ ti ìyá ìyàwó Mohbad ni olóògbé náà fi kọ́kọ́ ń gba owó iṣẹ́ rẹ̀ lọ́wọ́ òun. Naira Marley tún sísọ lójú ọ̀rọ̀ yìí nínú fídíò kan tó ṣe sórí ayélujára èyí tó fi ń wẹ ara rẹ̀ mọ́ nípa ikú Ìléríolúwa Alọ́ba tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad tó di olóògbé lọ́dún méjì sẹ́yìn. Naira Marley ni Mohbad sọ fún òun pé òun ni àpò àsùnwọ̀n owó náà, àmọ́ àṣírí tú nígbà tó yá pé àkáǹtì náà kì í ṣe ti Mohbad. Ó ní àwọn ṣàwárí rẹ̀ pé ìyá Wùnmí tí í ṣe ìyá ìyàwó Mohbad ló ní àkáǹtì tí àwọn sanwó sí náà. Òun sì yarí pé òun kò ní sanwó sínú àpò àsùnwọ̀n òun náà mọ́. Naira Marley tẹ̀síwájú pé òun sọ fún Mohbad pé kó lọ sí àkáǹtì tiẹ̀ nílé ìfowópamọ́sí, inú rẹ̀ sì ni òun yóò máa san owó orin tó bá kọ lábẹ́ iléeṣẹ́ òun sí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Joseph Aloba ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Mohbad ti sọ̀rọ̀ síta lórí fídíò tí Naira Marley gbé síta láti wẹ ara rẹ̀ mọ́ lórí ikú Mohbad. Bàbá Mohbad lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn BBC sọ̀rọ̀ ni Naira Marley ti ṣàlàyé fún òun ṣáájú lórí àpò àsùnwọ̀n owó ní báńkì tí Mohbad ń gba owó tó jẹ́ àjẹmọ́nú rẹ̀ náà sí. Ó tẹ̀síwájú pé ọ̀pọ̀ ohun tí Naira Marley sọ síta ló jẹ́ pé òun ti sọ síta ṣáájú lásìkò tí Mohbad di olóògbé lọ́dún 2023. Joseph Aloba nígbà tó ń sọ̀rọ̀ lórí owó Mohbad tí Naira Marley ní òun ṣetán láti fún àwọn mọ̀lẹ́bí, ó ní èyí kò kí ń ṣe ohun tó jẹ òun lógún lásìkò yìí. Ó ní owó gbígbà kọ́ ló wà ní ọkàn òun báyìí nítorí òun sì dúró lórí pé òun fẹ́ mọ ohun tó ṣekú pa ọmọ òun. Ó ní owó kọ́ ló kàn báyìí, abala ìkejì nìyẹn, ohun tó ṣokùnfà ikú Mohbad ló bá òun. Èyí ni òun béèrè lọ́wọ́ gbogbo èèyàn. Ó sàn kí òun máa ṣe iṣẹ́ òun lọ ju kí òun lọ gba owó lásìkò yìí. Kì í ṣe ọ̀rọ̀ owó ló bá òun nítorí owó máa tán. Ó di ìgbà tí òun bá mọ ohun tó pa ọmọ yìí àti bóyá lóòótọ́ ni pé ọmọ tó fi sílẹ̀ jẹ́ ti tòun ní àwọn tó lè sọ̀rọ̀ owó. Bàbá Mohbad ní ìdí tí òun fi ké sí ààrẹ Bọ́lá Tinubu pé kí wọ́n gba òun nìyí nítorí kò sí ìdájọ́ òdodo mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá Mohbad tún fèsì lórí àbá tí Naira Marley dá pé kí wọ́n kó àwọn èèyàn tó wà pẹ̀lú Mohbad ní àárín wákàtí 48 sí ikú rẹ̀. Aloba ni ó le fún òun láti gbé ìgbésẹ̀ yìí nítorí ọ̀pọ̀ nǹkan sì ṣókùnkùn sí òun lásìkò tí Mohbad jáde láyé. Ó ní kí òun tó dé sí ọgbà ilé ìwòsàn tí wọ́n gbé òkú Mohbad sí, wọ́n ti tún gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí. Báwo ni wọn yóò ṣe gbé òkú wọlé sí ilé ìgbókùpamọ́sí láàárín wákàtí méjì tó jáde láyé? Ó ní àwọn ọlọ́pàá kò sí nǹkan kan sí, kí ni òun wá fẹ́ ṣe? Aloba wa rawọ́ ẹ̀bẹ̀ sí ẹnikẹ́ni tó bá lè ran òun lọ́wọ́ láti ṣe àwárí irú ikú tó pa Mohbad, torí ìdílé òun àti àwọn ọmọ Nàìjíríà sì ń dúró de ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá láti mọ ohun pàtó tó ṣekú pa Mohbad. A rántí pé láìpẹ́ yìí ni Naira Marley ké sí àwọn èèyàn tó wà nídìí ìwádìí ikú gbajúmọ̀ olórin tàkasúfèé ní Ìléríolúwa Alọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad pé kí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀tún lórí ìwádìí wọn. Naira Marley ní gbogbo àwọn èèyàn tó súnmọ́ Mohbad tó dágbére fáyé ní ọdún méjì sẹ́yìn, ṣùgbọ́n tí ọ̀rọ̀ ikú rẹ̀ sì ń já rìnrìn nílẹ̀ lẹ́yìn tó kú ni kí wọ́n padà lọ nàwọ́ gan. Ìrora tó burú jáì pẹ̀lú owó gọbọi tó kí wọ́n ta odidi ilé ní iṣẹ́ abẹ àrùn sétọ̀sétọ̀ prostate cancer máa ń mú dání. Gbọ́ bí o ṣe lè bọ́ ní ọwọ́ rẹ̀. Bí ìwọ bá ń kíyèsí àpẹẹrẹ kí ìtọ̀ máa gbọ̀n ènìyàn, kí ènìyàn má rí ìtọ̀tọ̀, ká máa tọ̀ ṣeréṣeré ní ìṣẹ́jú, kí ìtọ̀ máa jáde fúnra rẹ̀ láì lè dá dúró, kí ènìyàn máa tọ̀, kí nǹkan ọmọkùnrin tàbí ojú ara ó máa tani, kó máa kanni, kó máa roni, kí ènìyàn máa jítọ̀ láì mọye ìgbà ní àárín òru. Àpẹẹrẹ prostate cancer tí í ṣe àrùn sétọ̀sétọ̀ ni. Ọ̀dà fún Prosmelo herbal capsules yìí kó bá ẹ ṣẹ́gun ẹ̀. Ó mà ní ìdí ẹni tó ń fi owó da ìtọ̀ nù lọ́sibítù lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀. Prosmelo herbal capsules yìí ń tún ilé ìtọ̀ inú tó ti bàjẹ́ ṣe, yóò fi òpin sí ìtọ̀ ṣúgà àti prostate enlargement tó fẹ́ da ìgúnlẹ̀ láì lérò. Àjọ NAFDAC fi òǹtẹ̀lù Prosmelo herbal capsules. Fóònù nọ́mbà yìí ni kí ẹ pè láti ra tiyín. Wọ́n ò fi ránṣẹ́ sí yín níbi tí ẹ bá wà lórílẹ̀‐èdè yìí ni àbí ní òkè òkun láti jẹ́ alágbàtà ẹ̀ kí ẹ̀yin náà sì máa rí èrè gọbọi. Iléeṣẹ́ Mukadam Cousin Herbal Center Limited ló ń ṣe é, tó gún wá sí MQAC Building No. 3 Ìfẹ́lódò Community Block D Akéde Òkè Baálẹ̀ ní ìlú Òṣogbo. Ẹ
ẹ̀ka iléeṣẹ́ wa wà ní suite 2006 Ambis Plaza tí ó dojúkọ Corporate Affairs Commission Wuse Zone 5 ní ìlú Àbújá, Graceland Estate Ìṣẹ̀rí Ìdímù ní ìlú Èkó. Ẹ lè rí àwọn capsules rà ní ọ̀dọ̀ àwọn alágbàtà tó súnmọ́ àdúgbò yín, Ìkòròdú àti ní Lekki Phase 1, Ìbàdàn, Abẹ́òkúta, Ìlọrin, Àkúrẹ́, Adó-Èkìtì àti ní Súlèjà ní ìpínlẹ̀ Niger. Ẹ pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08021230573 tàbí ní orí ẹ̀rọ ayélujára www.mukadamherbals.com. Pẹ̀lú Prosmelo Herbal Capsules, iṣan ara ọmọkùnrin ó jí gìrì, tàgìrì, pàǹkó pì.